tó tún mọ̀ jẹ́ pé yọ́ mọ̀ pé àjẹ́ ọlọ́mọ lòun o bẹ́ẹ̀ náà ni yọ́ mọ̀ pé mo ti lọ Mọ́kà lẹ́ẹ̀mẹjọ mo sì lọ Mọ́kà lẹ́ẹ̀mẹjọ àti gbogbo ohun tí ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn wọ́n mọ̀ sọ pé ọ̀tẹ̀ ń dì ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ustaz wa Sulaiman Ibrahim ẹ̀sà òkè ẹ bá wa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ nifaq ìmọ̀ ṣe ọbẹ̀ ṣèlú kọ́lọ́hún là wá ń bẹ̀ bismillah. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmi la yanfa'u fi imalun wala banun illa man ata Allah bi qalbin salim wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run bá tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ ìkún kí àti gẹ̀fà sọ́jà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá nàbí àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé jùpọ̀ náà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ògbédè al-qiyama Allahumma amin. À ń fi àsìkò yìí a tó fi ń ṣàdúrà fún àfa wa bàbá wa ní Madul Arabi an-Nigeria. Ọlọ́run bá ní kẹ́ wọn, Ọlọ́run bá ní gẹ̀ wọ́n, gbogbo tí wọ́n filẹ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ kankan kan. Madul Arabi Ọlọ́run má bá ní gbé lọ sókè. Àmín. Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ nígbà kankan wọlá àjẹkà oṣù rẹ̀ wọlá agbóhùn la ilaha illallah. Muassasatul Ihsan tí wọ́n jẹ́ onísábàbí dáadáa yìí tí gbogbo ayé fi ń rí dáadáa. Ọlọ́run ẹni tó ní sábàbí rẹ̀ náà Dr. Ahmad Ọláyíwọlá Abdulsalam Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe náà tí wọ́n ń kún wọn lọ́wọ́ má jẹ́ kọ́rọ̀ ẹnìkankan wọ́n dàrú wọlá àjẹkà oṣù rẹ̀ wọlá agbóhùn la ilaha illallah. Bákan náà iléeṣẹ́ King FM Ọlọ́run má jẹ́ kó jóná wọ́n bá ní gbé lọ sókè dáadáa sí ẹni tó wá jẹ́ olùdarí ètò wa ìrú àlùbáríkà yìí àwọn stars wa láwọlé sùn Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn bàjẹ́ wọlé àjọkà ọ̀ṣọ́ rẹ̀ gbogbo tí wọ́n ti ń dùn lé lórí má jẹ́ wọn tó kó bà ní lórí má gbogbo tí wọ́n ń rawọ́ rasẹ̀ sọ́lọ́run sí Ọlọ́run bá ní gbọ́ bùkátà náà Ọlọ́run bá ní bututu sí la hawla wala quwwata illa billahi sí àwa tó gbẹ̀yìn olùgbọ́ wa pátá ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan tiwa náà Ọlọ́run má jẹ́ kó dàrú àsìkò wa là ń fi náà fi ń gbọ́tọ̀ Ọlọ́run má tún jẹ́ ká lo àsìkò wa síbi tí yóò máa bí wọ Ọlọ́run o àti ń lò síbi ìyọ́nú Ọlọ́run báyìí ní Ramadan lẹ́yìn Ramadan jẹ́ ká tún máa lò síbi ìyọ́nú wọ Ọlọ́run náà ni ibi tí Ramadan wa kù sí ìmọ̀pẹ̀ lápára fún wa jẹ́ àsọdún ayọ̀ la hawla wala quwwata illa billahi al-azim. Gẹ́gẹ́ bá ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nífàkù lọ ní àná torí pé tọ́pìkì tó fẹnu ni a sì fẹ́ rí pé ká tiẹ̀ sọ díẹ̀ níbẹ̀ náà lónìí kó tó di pé òun ni ká jẹ ẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ń fọ̀nà fún ipe ìwà nífàkù nǹkan burúkú ni ìyà sì ń bẹ lórí ẹni tí bá ń ṣerú rẹ̀. Ọlọ́run ọba àlékèọlá ń sọ fún wa nínú Al-Qur'an Karim nínú Suratu Nisa Ọlọ́run ní innal munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum. Ọlọ́run ní àwọn mùnàfíkì tẹ́ ń wò yìí wọ́n ń rò páwọn ń tan Ọlọ́run wọ́n máa dọ́gbọ́n dẹ̀mbẹ́ nípa àwọn wọ́n rò pọ̀ lọ́wọ́ ọ̀rá wọn wọ́n máa dẹ Ọlọ́run náà wá ń dẹ wọn lẹ́kẹ́ ń wò wọ́n rán kí ẹ tẹ́ra yín. Ọlọ́run ní kódà wa idha la yadhkuruna Allaha illa qalila. Ọlọ́run ní wọ́n èsì ìrántí òun Ọlọ́run àfìgbà díẹ̀ báyìí ni wọ́n máa rántí òun Ọlọ́run. So muzabizabina bayna dhalika Ọlọ́run ní bí a ṣe ń lọ bí wọ́n máa lọ bí. So ẹ máa rò pé kiri ni la ilaha illallah wa la ilaha illallah. So o ní jẹ́rọ apá ti bí wọn ò ní jẹ́rọ apá ti bí. Àwọn ọmọ òde òní wa ni wọ́n ń dọwọ́ rú. Wọ́n ń dọwọ́ rú. Ọlọ́run ní wa man yudlilillah ẹni tó lọ́wọ́ bá àlékè ọlọ́ba kádàrà ànùmọ́ tó sọnù báyìí falan tajida lahu sabila wulẹ̀ lérí kọ́mọ́nà láìláì. Mùnáfíkì ò lè mọ̀nà torí pa níyàn táwọn náà fi bọ́lọ̀ ń lò ló jẹ́ pé níjọba ẹ̀rẹ̀ kíámà bọ́lọ̀ wọn ó sì bá wọn lò lẹ́nu Ọlọ́run yóò gbé wọn dé láàrin mùsùlùmí ni. Tá bá ń sọ̀rọ̀ mùnáfíkì kì í ṣe inú ọ̀sẹ̀ bọ́ láti rí mùnáfíkì o inú mùsùlùmí tájọ́ ń jẹ́ Sulaiman Abdulkabir Abdullahi kankan ó ní mùnàfíkì wa kò sí mùnàfíkì inú kèfèrí o àwọn náà jọ ń kírun ni Ọlọ́run náà wà bá wọn lò bẹ́ẹ̀ lálẹ́kì àmọ́ yóò ṣe kí ni o yóò gbé wọn dìde láàrin mùsùlùmí inú tiwọn náà ti dùn wọ́n rò pa àwọn ọ̀rọ̀ lọ́ntàn wọ́n ti máa wò àjọ máa lọ náà ni yóò bá di pí ìmọ́lẹ̀ tí ń bẹ lára kálukú wọn yóò bá máa kú torí pé ìmọ́lẹ̀ ó bò wà dàrú látara àlùwàlá tá à ń ṣe gbogbo oríkèéríkè àlùwàlá ni ó di ìmọ́lẹ̀ inú òkun àlèkè àmọ́ ọ̀jẹ̀ ìmọ́lẹ̀ tí wọn láfi wá máa rí na kèfèrí inú òkun ni ó wà àwọn náà ti mọ̀ òkè àwọn ti jẹ lọ àwọn ti gbọ́ lọ mọ́ra lójú ara wọn Ọlọ́run ọmọ wọ́n ran pé síbẹ̀ ẹ̀rọ pẹ́ ń tàn mí láyé ni mọ̀ kémi Ọlọ́run mo rí inú ròde tí wọ́n ti wá ń lọ báyìí ìmọ́lẹ̀ tí wọ́n náà mọ̀ kú pípípí wọ́n á máa sọ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ń lọ yìí ẹ wò wá lẹ́yìn ẹjẹ́ ẹ̀jẹ̀ amúnúmọ́lẹ̀ yín ẹ̀ka rárá o kò sí o láàrin bẹ́ẹ̀ Ọlọ́run bá lè kọ́ Ọlọ́run fi gàgà bó wọn ibẹ̀ náà wọn ó ti bára wọn nù ná. Allahu Akbar. So
làwọn náà wà mọ́ ẹbẹ̀ náà pé Rabbana atimim lana nurana ìwọ Ọlọ́run má ṣe mọ́lẹ̀ tiwa bíi ti tàwọn eléyìí o bá ní pé mọ́lẹ̀ wa jẹ́ mọ́lẹ̀ wọ́ bá wa délé o waghfir lana Ọlọ́run foríjì wọn títí dé parí àyà Ọlọ́run tó sọ nínú àyà mi nínú Al-Qur'an Karim nínú Suratul Ahzab àyà 23 Ọlọ́run ọba àlekè ọlá ní minal mu'minin ń bẹ́nu àwọn olùgbàgbọ́ òdodo rijalun sadaku ma ahadullah alayhi àwọn èèyàn kan tó jẹ́ wípé àdéhùn tí wọ́n bọ́lọ́run ṣe pé tìwọ́ láàmà ṣe àwọn ò ní ìwà nífàkù lórí ẹ̀mí tìwọ́ Ọlọ́run nìkan ni ó dùn ní ọkàn ni Ọlọ́run láàlọ́ sẹ́mà nígbà tí àwọn èèyàn tí àdánwò bá dé ẹ máa lọ sádi nǹkan míì lẹ́yìn Ọlọ́run kódà ibi tí ò tiẹ̀ nídìí wàhálà gan ọmọ fẹ́ ṣẹ̀sáàmù ó tún ẹ̀sẹ̀ lọ yẹ nǹkan wò wípé ẹ wò ọ̀rọ̀ agbára àdúrà ò lè kẹ́lẹ̀ ńgbọ́dọ̀ pé àwọn àfáà kan náà wọ́n mọ̀ sọ fún yín pé ṣàdúrà díẹ̀ ṣoògùn mọ́ àwọn tí ẹ fẹ́ bá yé ń jẹ́ náà ṣàdúrà díẹ̀ ṣoògùn mọ́ ọmọ wa fẹ́ ṣẹ̀sáàmù ó tún ẹ̀sẹ̀ à ń lọ yẹ̀ wò sí wáyé kìíní ó ṣe ní àbínẹ́kò ẹ dákun èwo ni èsì ṣẹ̀sáàmù nu méjèèjì èwo lọ́mọ ṣe tí ò páàsì ó tún lọ yẹ̀ wò òun náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ mùnàfíkì náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ tí wọ́n sọ yí pé sàárà ṣe wọn náà wọ́n mọ̀délé olókù èyàn gidi sàárà máa ń ṣe mùnàfíkì náà ta ni ó wà á wo sàárà ń fún níbo ló fẹ́ lọ tó bá jẹ́ mùmínì gidi níbo ló fẹ́ lọ tí wọ́n sọ pé ibi tí ó ti gba ládá wọn ní sàárà àbẹ̀ṣe so olórí ibú ṣàìtọ́n bí ó sì máa dà àwọn èèyàn rú díẹ̀ náà nígbà tó ọmọ bá fẹ́ ṣe ìgbéyàwó tẹ́ni kọ́ máa mú ọkọ̀ wá kọ́ máa mú ọkọ̀ ká lọ yẹ̀wò ṣé kádàrá rẹ̀ ọba mu. kí ló kọ yọ ọkọ. nínú Ìbàdàn yìí tá a wà ẹ́ afọ́kọ ẹnìkan sọ́dákọ̀ ẹni ẹ pé rẹ̀ ní ààrẹ àwòràwọ̀ ṣe bí oníbàwọ̀ èèyàn wòràwọ̀ tó bá jẹ́ pé òun bá mọ ọ̀la ni sọ yẹ kí títí ọjẹ́lé rẹ̀ lójú ayé rẹ̀ ṣe bí gbogbo yín náà lẹ́mọ̀ Ìbàdàn títí padà jẹ́lé rẹ̀ òun náà lò sí láàrẹ àwòràwọ̀ ojú ayé rẹ̀ ṣe bí ń bá àwọn èèyàn ń ralẹ̀ tí ń lọ bá pé bàbá ṣe ká kọ́lé bí àbẹ̀yẹ má kọ́lé bẹ̀ tí ó ní kádàrá yín ọba mu àṣebi tó ń gan lọ kọ́lé sí ààrẹ àwòràwọ̀ ló péré o títí kì í ṣe pé ń gbọ́ òkúta o títí jẹ́lé rẹ̀ lójú ayé rẹ̀ so òun ò rí láàrọ̀ wọ̀ wò ẹ méjì kẹ́ni nǹkan kan tán wá ká má bàa lọ gbé wa nìfà kò pàdé Ọlọ́run kọ́kàn má jẹ́ pé irun nìkan ni ọ̀sẹ̀ kù lára wa á tó máa tójú bọ léka ọmọ fẹ́ ṣègbéyàwó ẹni ọmọ mú ọkọ rẹ̀ wá ṣé Wálé ni kọ́fẹ́ ni àbí Kábírù ìkànnì àwọn sísá wa ń gbà ta wà ní skul àwọn òbí rẹ̀ sáàdólé lọ́rùn pé dandan o ọmọ ọlọ́mọ yìí ti gbọ́ nǹkan yé wọ́n sà mú ọkọ wá ní o ọwá lòun fún ọ lóko ńgbọ̀ ya ń sà wò pé ta lọ fẹ́fẹ́ Ọlọ́run Kábírù kí ló kọ ẹlẹ́ẹ̀kejì Wálé àwọn tí wọ́n bá yẹ̀wò àwọn àfáàbù tí wọ́n yẹ̀wò wọ́n bá ní pé Wálé nkádàrà rẹ̀ mú kò mú Kábírù ọmọ yẹn wá bẹ̀rẹ̀ wá sí fáwọn òbí rẹ̀ pé ṣe ara ń tà ń sọnù mo gbé yín mọ́ra ni ẹnìkan náà ní tiẹ̀ jó kọ méjèèjì ẹnìkan náà mò ń fẹ́ wúlẹ̀ ní méjèèjì so pé ọ̀nà tá a bá sọ wọ́n sáré nǹkan sọ ẹni tí ń jẹ́ Kábírù náà ní jẹ́ Wálé lọ́ba tán so mùsùlùmí gidi Ọlọ́run ní bí wọ́n ti báwọn mùnàfíkì ó ti máa ṣe nù mùsùlùmí gidi ẹ̀ ní báńdì eléyìí bákan náà nínú Al-Qur'an Karim Ọlọ́run ọba àlekọ́lá ń sọ fún wa wípé àwọn tá à ń sọ yìí o wípé àwọn èèyàn gidi tí wọ́n bọ́lọ̀ ń sàdéhùn tí wọ́n sì dúró tì fàmínú máa ń kọ́dọ̀ náàbàhù ń bẹ́nu wọn àwọn tí wọ́n ti kú bí àwọn sàbẹ àwọn ẹni Ọlọ́run bí rogoro àwọn bàbá wa má dùn ní ìsìn àdéhùn tí wọ́n bọ́lọ̀ ń ṣe wọ́n dúró lórí rẹ̀ wọn ò lu ńlọ́jẹ́ yìí wọn ò rí bá wọn bá àfáà bá lu pàdé Ọlọ́run tó ti pa nìyẹn rẹ̀ yàtọ̀ kò ní máa rí bó ṣe ń rí wọn so wọn ò lu wọn lọ bẹ́ẹ̀ Ọlọ́run wà mínú máa ń yẹn tẹ́sí ń bẹ́nu wọn ẹni tí ń retí pé kálíkì àmọ́ tó wọn ó dé bá ń lórí òdodo Ọlọ́run wà máa bá dàlú tẹ̀bùdìlà wọn ò change nǹkan kan báyìí nínú àdéhùn tí wọ́n bọ́ lọ́n ṣe wọn ò change ẹ o ṣùgbọ́n kí wàá lóde tèmi Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ lìyẹ́jísí Allahu sadiqina bisidqihim kémi Ọlọ́run ó lè bá a san gbogbo àwọn olódodo èèyàn tí wọ́n dúró tọ́lọ́run àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní ìyà tí ń jẹ mùmínì ní ògbé àsìkò tí ó gbẹ̀san rẹ̀ ní ètò àsìkò tí ó gbẹ̀san rẹ̀ ní ètò. so bí mùmínì bá ń jìyà lọ́wọ́ mọ̀ wulẹ̀ mú nǹkan míì mọ́ àsìkò ẹ̀san rẹ̀ ń bọ̀ lálẹ́ àmọ́ bí Ọlọ́run ọba mú ọ̀nà àbáyọ wá lórí ìyà ó kú òǹjọ kan bó bí òkú ò ìwọ náà ó kù lọ́ba tán mẹ́ẹ̀bá kó tó sì lọ bọ́nú ìyọ̀nà Ọlọ́run sí ọ̀dà ṣùgbọ́n kẹfì amúnáfíkì tí ń dọ́gbọ́n sí yóò lọ báyà bí Ọlọ́run ní kálẹ̀ bá àṣẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ olódodo lẹ́sàn wáyọ̀ adhiba alimunafiki insha aw yatuba alayhim tàbí kó wọn Ọlọ́run fìyà jẹ amúnáfíkì tàbí kó wọn gba túbà wọn àṣọ Ọlọ́run gan tó sílẹ̀kùn túbà lẹ̀ kẹ́ ẹ lè bá túbà Ọlọ́run ní kó ń lè bá gba túbà wọn eléyìí ń jẹ́ kó yé wa pé múnáfíkì ìwà nífàkù nǹkan tó ní agbára ni kákò ọ̀gọ̀rọ̀ àyà ló wà lórí ọ̀rọ̀ nífà tí èyí ṣe àyà méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà kódà àwọn àfáà bá ní káyọ pé ọ̀nà 24 náà Al-Qur'an lọ́lọ́run ti sọ ọ̀rọ̀ nífàkù láwọn àyà lóríṣiríṣi mélòó la fẹ́ kà káwá bọ́ sínú ọ̀rọ̀ ńṣẹ́ ńlá
anabi wa sallallahu alayhi wa sallam anabi ní kí a lọ sínú hadithi Anas ibn Malik tí Imam wa Bukhari tó gbà wá. Imam Bukhari Ọlọ́run bá ní kẹ́ wọn gbogbo yẹn tí wọ́n ṣe fẹ́ sìn Ọlọ́run bá lékọ́lá mọ́dún wọn ládàá rẹ o gbogbo ẹni tó bá jọ́ta Imam Bukhari ọ̀tá ẹ̀sìn ni ọ̀tá Islam ni so Ọlọ́run bá lékọ́lá mọ́ ṣe wá lọ́tá ẹ̀sìn o and Imam wa Bukhari ní táàsì fi máa ara àwọn àṣírí náà ní ìsìn ànínú àdéṣe Anas ibn Malik lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run bí ní ayatul iman àpẹẹrẹ tá a fi mọ̀ pé a fẹ́ máa sọ téèyàn ó fi mọ̀ ní ìsìn tí wọ́n gbọ́ fi mọ̀ dára ẹ̀ mọ̀ pé ṣé wọ́n ṣe mùnàfíkì báyìí èntọ́jẹ́ ti ìtìkọ́dí ó fojú hàn tí amẹ́lí ní máa ń fẹ́ pamọ́ tí ìtìkọ́dí tá a sọ pé yóò gbìyànjú jáde kó nínú Islam tó o bá ti láwọn àdìọ́kàn tá a sọ tó tóbi un òní tí ó gbìyànjú jáde kó nínú Islam àwọn àdìọ́kàn burúkú ń kọ́ jẹ́ pé ní ti Islam ibi ó ní o dúró sí ọwọ́ ńlá nìyẹn nǹkan míì tó tako gbogbo orígun ìgbàgbọ́ tá a ti kan ìtìkọ́dí tó o sì fi pamọ́ ìtìkọ́dí nù ọgbà wípé Ọlọ́run ò lè dádarí ayé àwọn èèyàn kan ló kó lé lọ ọgbà wípé ànábì gan kọ́ ní ìkẹyìn àwọn ànábì ẹ̀sìjọ́ ń kírun ni ó ti jáde kó nínú Islam nífà kò lè tìkọ́dí nù so nakidun min nawakidil iman min nawakidil Islam so ṣùgbọ́n àwọn tó jẹ́ ti amali la fẹ́ máa sọ ẹ̀ ànábì ní ayatul iman tó jẹ́ pé ìta fẹ́ máa sọ ẹ̀ tá a máa ka àwọn àpẹẹrẹ yìí bẹ́yẹn bá kú lórí rẹ̀ yóò jẹ́ yàbọ̀rọ̀ wọn ọba ti ẹ̀kẹ́ tí ọba ní rana yóò ọkọ̀ jíyà náà tó bá wọlọ́ ànábì ní àpẹẹrẹ tá a fi mọ̀ pé olùgbàgbọ́ léèyàn hubbul ansor kéèyàn ò nífẹ̀ẹ́ àwọn ansori ẹ wo nǹkan afaani hubbun nabiyyi rasulillahi muftaradun wa hubbu ashabihi nurun wa burhanu wa hubbu ashabihi nurun wa burhanu man kana ya'lamu anna allaha khaliquhu fala yarmiyanna aba bakirin bi buhtani fala yarmiyanna aba bakirin bi buhtani wala aba hafsinil faruq sahibahu wala al-khalifata Uthman ibn Affan wala al-khalifata Uthman ibn Affan amma aliyu famashhurun fadailuhu wal-baytu la yastawi illa bi arkani wal-baytu la yastawi illa bi arkani afani hubbu nabiyyi rasulillahi muftaradun on inifia nabi ọ̀ranyàn ni kìí ṣe number fẹ́ bẹ́ẹ̀ number 2 láti ni wa hubbu ashabihi nurun wa burhan kéèyàn wá nífẹ̀ẹ́ gbogbo sàbí ànàbí ìmọ́lẹ̀ ni ọ̀nà ẹ̀mọ̀ ni ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ sàbí tó o bá ti rẹ́nìkan tí ń fẹnu sáátà sàbí tí ń sọ pé búrẹ́ rà wo kiri kan wo ni irú ẹni bẹ́ẹ̀ ṣíà ni àwọn tí ń wá tí ń kórìíra àwọn sàbí nu tí wọ́n máa ń ṣépè fún sàbí gbogbo bí ànábì ni máa ń sábà àṣàbí inú àdìsí mọ́mọ́ Abu Shayba ibn Abi Shayba tí ń gbà wá ànábì ni gbogbo ẹni tó bá ilé bú sàbí mi fa alayhi lanatullah ànábì ni ò ní dáa fún ìtumọ̀ rẹ̀ nu wal malaika wan nas ajma'in ìgbégínà sí kí Ọlọ́run kọ́ máa bá àtàwọn mọ̀lẹ́kà àwọn máa ṣépè fún gbogbo èèyàn kátá àáfàá tó bá rí ọ̀dàn wò tí bá ti ń fẹnu sátà sàbí ó ti kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run àáfàá ní ọ̀ràn yẹn ní kánífẹ́ wọn o man kana ya'lamu anna Allaha khaliquhu gbogbo ẹni tó bá mọ̀ tawhid rububiyyah tó bá gbà pé Ọlọ́run ló dá wọn fala yarmiyanna Aba Bakirin bi buhtani má dada pa rọ́mọ́ Abubakri má fẹnu sátà Abubakri má sọ pé òun kọ́ ló wà nù kòtò pẹ̀lú ànàbì kéèyàn má sọ pé Abubakri kọ́ ló wà nù kòtò pẹ̀lú ànàbì pé thaniya ithnain àfààní má dáwọ́ wala aba hafsinil faruq sahibahu ó sì tún gbọ́dọ̀ fẹnu àtẹ́kan Umaru Faruq Umaru radiyallahu anhu Ọlọ́run bá ní kẹ́ Umaru wala al-khalifata Uthman ibn Affan má sì fẹnu àbùkù ká Usman kẹ́ àwọn wo ni Usman wo àwọn tuntun tiẹ̀ sàbí ànàbì ló bá wí bá wọn àfa wa ni amma aliyu sórí Ali tó jẹ́ pé ńlẹ̀yìn dọ́gbọ́n fẹ́ máa pèpè sí pé Ali ẹ̀yin ṣíà ẹ̀tẹ́ ìdọ́gbọ́n rọ pé Ali nìkan lẹ́nífẹ̀ẹ́ àfa ni amma aliyu sórí Ali famashhurun fadailuhu gbogbo alamọ̀pálì lọ́la ṣùgbọ́n bí wọ́n ṣe tònu Abubakar lọ́la ju Umaru lọ Umaru lọ́la ju Usmanu lọ Usmanu lọ́la ju Ali lọ bí wọ́n ṣe tònu má bá wọn dàrú àwọn gan ọ̀dàrú fúnra wọn Ali gan gbà bẹ́ẹ̀ àfa wa ní sórí Ali gbogbo èèyàn lọ́mọ pọ̀ lọ́la fámílì ànàbí ni ṣùgbọ́n wal-baytu la yastawi illa bi arkani ilé ò lè dádọ́ àfikún lórígun mẹ́rin àwọn orígun mẹ́rin náà nu ànàbí wa ni wa ayatun nifaq nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pé múnàfíkì léèyàn bugudul ansor kéèyàn ò kórìíra àwọn ansori àti gbogbo àfa àtẹ̀ ń gbọ́ tí ń fẹnu sátà sàbí múnàfíkì ni nifaqu amali ni nínú àdìsí Abi Hurairah radiyallahu anhu ànàbí ní sallallahu alaihi wasallam ayatul munafiki thalathun
àpẹẹrẹ tá a fi dá mùnàfíkì mọ́ olójú èjì alágàbàǹgebè tá a fi dá mọ̀ mẹ́ta ni o idha haddatha kadhaba tó bá ilé sọ̀rọ̀ irọ́ ni ẹlẹ́ẹ̀kẹ́ skóòpù ni tó bá kíyín káàárọ̀ ẹ gbọ́dọ̀ wò ta tẹ́ ẹ bá ilé wò ta ẹ bọ̀ ọwọ́ ọlọ́dẹ àwọn kan wà ní ẹ wò irọ́ súnà wà kẹ́níkà sọ́tẹ́ ìbá sòtọ́rọ̀ láyé yìí kò sí èèyàn lè rí tiẹ̀ ṣe níjọ́ kan mo wà ní kí lórúkọ rẹ̀ Ìjẹ̀bú Òde mo wá fẹ́ wọkọ̀ wá síbàdàn Àgọ́wòye mo wà lágọ́wòye àjọ wà nínú mọ́tò báyìí mọ́tò tí kùn ó sì ń rìsífù kọ́ọ̀lù ní wọ́n sọ fẹ́ ni pé ẹni wọ́n á pò mo rò pé ẹni tí ń dúró ni wọ́n á pè mo ti dé bí roundabout challenge mọ́ báyìí ọkọ̀ gé èkó ní lágọ́wòye bó ṣe wá drop kọ́ọ̀lù mo ní ọlọ́kọ̀ ṣebíbí ni ẹ ń pè ní challenge èmi náà mo ṣe ni mo ní ṣebíbí ní challenge ó ní kí n ti yín mo ní sí mo bá yín wí ni mo kàn ń béèrè ọkọ̀ bí yìí ni gángan so àwọn èèyàn ó sì gbé irọ́ nkalẹ̀ tẹ́ ẹ bá ti rí mùnàfíkì idha hadatha kadhaba wa idha wa'ada akhlafa tó bá ṣàdéhùn fún yàn yọ yapa rẹ̀ àwọn olóṣèlú náà pé àdá títì tí ó dènà yàrá ẹnì kọ̀ọ̀kan yín ó sì àdá títì dènà yàrá wa irọ́ ni wa idha tumina tẹ́ ẹ bá fọkàn balẹ̀ sí lọ́dọ̀ khana yóò ṣe kí ni o yóò jàǹbá ànábì ni yóò jàǹbá so àdìsí kanu nínú àdìsí mi àdìsí Abdullah ibn Umar radiyallahu anhu ó ní arba'un àwọn ìwà mẹ́rin kan bẹ man kunna fihi kana munafikan khalisan ẹn tó bá níwà mẹ́rẹ̀ẹ̀rin la munafiki sápánná ni tí wọn ò bomi la wọn pure munafiki ni ẹn tó bá sì níkan la nínú rẹ̀ ó ti níkan la nínú wa nifaq tí tí ó fi fi rẹ̀ ànábì wa ka mẹ́tẹ̀ẹ̀ta tá a dá kan ipe tó bá sọ̀rọ̀ ìrọ̀lẹ́ ẹ̀bà bẹ́ẹ̀ tó bá ṣàdéhùn yọ jàǹbá tó bá ìkẹrin tó wá kún náà ni pé wa idha khasama fajara tó bá báyẹn jà ìjà fẹ́ yọ kọjá là alájàngbìlà ni yọ jà kọjá là ó lè ní àṣẹ bóun ṣe wá yóò kódà lẹ́yà míì tí bá ń bọ́kọ rẹ̀ wíwẹ̀ ká ṣé lè lẹ́yà máa sọ ọkọ rẹ̀ ní bá wù pé bóun ṣe wà ìwèrè níbẹ̀ lábẹ́ ní kọ́ọ̀bù èyí ó ti mọ̀ kí wàhálà dé nínú àdìsí Abdullahi nínú àdìsí Jabir radiyallahu anhu àbí nínú àdìsí Abdullahi ibn Umar radiyallahu anhuma ànábì ní sẹ́rí mùmínì òun máa ń jẹun pẹ̀lú agbẹ̀dú kan ni mùmínì fi máa ń jẹun ṣé wá rí mùnàfíkì òun tiẹ̀ rọ́wì yẹn ni bóyá mùnàfíkì lánàbí dà kọ́ àbí kèfèrí méjèèjì náà ni fálà adìrẹ ayuhuma ó ní ànábì ní yakulu fi sábò àti àmàá ìfún gbogbo agbẹ̀dú méjèèjì tọ́lọ́ ń fún mùnàfíkì yóò jẹun ajẹranjú ni àwọn àwakọ̀ kan bẹ́ẹ̀ wọ́n kírun lásìkò rẹ̀ ara àwọn àpẹẹrẹ nífàákù ni tọ́wájú kò kábi wàlímọ̀ tó ní wàlímọ̀ náà lẹ́sà ń ṣe wàlímọ̀ náà ni ó wàlímọ̀ ni ó pé ìrántí ọlọ́ọ̀ni ara àpẹẹrẹ nífàákù ni nínú rẹ̀ nínú àwọn àpẹẹrẹ míì tánàbí dákọ̀ fún wa ni pé téèyàn èèyàn kódé èèyàn máa ṣe check and balance tí ó lọ wo rẹ̀ wò pé sí ń bọ̀ sínú nífàákù báyìí kílẹ̀ rí wa ó náà ni pé téèyàn bá lọ sí Mẹ́kà tó bá dé Mẹ́kà tó bá dé di omi Zemzem ànábì kà fún wa pé àwọn mùnàfíkì omi Zemzem ò ní pẹ́ tí ó fi sú wọn. tó bá ti mú torí pé níjọ́ tí wọ́n ń ròyìn fún gbogbo mùnàfíkì tí wọ́n ti ń ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn fún ọ̀rọ̀ àlìkíámà gbogbo àwọn òmùrù lẹ́gẹ̀ẹ́ tó jẹ́ nǹkan kọ̀kọ̀ tí wọ́n ń ròyìn ẹ̀ fún kò wúlẹ̀ fi ọkàn yín mẹ́rin nígbà nígbà tá à ń sọ pé omi tó dáa jù lágbàáyé omi tó lọ́wọ́ bá àlìkọ́lá tó pure olómi Zemzem níjọ́ tí ń sẹ́yìn wò kéńkéń ni omi wo ni níjọ́ tó bá wá dìdì ẹ̀ tó bá tẹ̀sí ẹ̀ kéńkéń torí pé omi yẹn ò ní tẹ́sítì bí irú àwọn kìí ṣe ń tí ń ròyìn náà ni torí jọ wọ́n ń ròyìn ẹ̀ fún gan yọ ọ́ kẹ̀gbẹ́ jùlẹ̀ ni tómi Zemzem báyìí tè máa ń sú nínú àpẹẹrẹ nífàákù ni anabi wa sallallahu alaihi wasallam nínú àdìsí Al-Barra anabi ń sọ̀rọ̀ ń pa àwọn ansor ó ní la yuhibbuhum illa mu'minun anabi ní ẹnìkan ò ní nífẹ̀ẹ́ àwọn ansori àfikọ́ jẹ́ mu'mini wala yubghiduhum illa munafikun ẹnìkan ò sì ní kórè àwọn sàbí ànàbì àfikọ́ jẹ́ munafiki ńlá fi ń sọ pé gbogbo àwọn àáfàá tí ń fẹnu sátà sàbí wọ́n wulẹ̀ bá wọn jiyàn munafiki ni wọ́n fẹ́ fara kó níwájú Ọlọ́run ni man ahabbahum ahabbahullah ànàbì ni gbẹ́ ń bá nífẹ̀ẹ́ àwọn ansori àwọn sàbí mi Ọlọ́run àwọn sàbí mi ànàbì Ọlọ́run ọba àlekẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ waman abogadahum ẹni tó bá kórìíra wọn abogadahullahu Ọlọ́run ọba àlekẹ́ Ọlọ́run kórìíra rẹ̀ kódà bọ́ mọ kéwú tẹ́lẹ̀ kò sì ní mọ kéwú mọ́ kò ní lè ṣàtọ̀ láàrin kọ́tàlà àti kọ́ọ̀tàlà yóò mọ̀ sọ pé ànàbì ní kí wọ́n pa ànàbì ní wọ́n pa ńláṣẹ kó wọn máa pa àwọn yẹn káàkiri òmìnirítù àwọn òkọ́ tí là náà sàlà ànàbì sì dákọ so kò ní kì í jẹ́ pé òní máa kí ó tẹ́lẹ̀ o ṣùgbọ́n yóò máa sì ṣe torí kó ti ta sí súnà ànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ìyà tàbí nínú àdìsí mi ta tó rí lórí ọ̀rọ̀ nifaq ànàbì wa sallallahu alayhi wa sallam torí wọ́n ti ń fún wa ní àsìkò nígbà tí Abdullahi olórí munafiki ní ojú ayé ànàbì òun náà ni Abdullahi ibn Ubay ibn Salul
nígbà tọ́mọ rẹ̀ wá bá nàbí ó fi dáadáa torí ní tó jí kí Abdullahi oríṣiríṣi nǹkan ní máa ń jẹ́yàn ó di mùnàfíkì o ẹlòmíì torí ajé àmù torí ipò yóò sì di mùnàfíkì nítorí ẹ̀sìn so Abdullahi ibn Ubay ibn Salul torí pò ní wọ́n ti ń ṣe mítìnì lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ipò ní wọ́n fẹ́ fi jẹ baálẹ̀ Mẹdínà wọn ò tí wúyè ni kódà bọ́rọ̀ bá dàrú wọn kó wá nígbà tánàbí wá dé Mẹdínà ẹnu pé wọ́n ṣe preparation lánàbí dé Mẹdínà ọ̀ká kò sọ̀rọ̀ baálẹ̀ kankan mọ́ kálukú ti rọ́ lọ́dọ̀ ànábì ọ̀dà náà èmi náà wá síbi ẹni pé mo gbà yín sì máa da sáfúrú ní tó kó bá wájú Ọlọ́run yóò ní ó jókòó báyìí mùnàfíkì ó jókòó ẹ̀rọ kò gbọ́ yín yé ni yóò máa fi gbogbo ara gbọ́rọ̀ oní ọgbàájú ní ọgbẹ̀yìn ṣùgbọ́n tó ń ti bí Ọlọ́run ọ̀dà sáfù ànábì rúgan àsìkò ní òsì tí ọmọ àìmọye ọmọ ogun ló kó lẹ́yìn ànábì àìmọye àwọn ẹni pọ́ìsì máìdì wọn ọwọ́ á di wípé ń gbòòkú ọmọ rẹ̀ wá jẹ́ èèyàn rẹ̀ Ọlọ́run fa ẹ̀kọ́ funfun jáde nínú kòkò dúdú ọmọ wá jẹ́ èèyàn rẹ̀ wá bá nàbí pé ànábì dákun mo fẹ́ kó o fún mi láṣọ táàbì sin àbá mi ó ń ṣe Ọlọ́run wá fún láṣọ ẹ lọ fi sin lẹ́yìn ilé ìmútọ́ fẹ́ kó o kírun sí la ànábì tó wá lọ kírun sí la nǹkan jẹ́ kànábì ọ̀ṣáájú báyìí bí Umaru ṣe faṣọ ànábì nù Umaru ní àtúnṣọ́lé àlẹ́ yìí wà kọ́dínà hákà lọ́ àtúnṣọ́lé àlẹ́ yìí ṣé ọwọ́ àtúnkírun sí la tọ́lọ́ sì sọ pé ọ̀gbọ́dọ̀ kírun sí la Umaru ti gbọ́ nǹkan mi yé tọ́lá lómi ọmọ ní àbí Umaru gbẹ́sìn yìí dáná bí lọ rárá o ọ̀tọ̀ ní tó ń gbọ́ yí tẹ́lẹ̀ ṣùgbọ́n òun á wò kíkẹ́ ẹ mọ̀ kí Umaru èèyàn líle ni má kí n sọ lọ́rùn sì kọ̀ fún ànábì ní rárá ntọ́lọ́ ń sọ kọ́ ntọ́lọ́ ń sọ ni pé istagfir lahum aw la tastagfir lahum in tastagfir lahum 70 marra nínú ọ̀tọ̀ Tawba àyà 80 Ọlọ́run ní ọ̀tọ̀rọ̀ àforíjì fún ọ̀tọ̀rọ̀ fún kódà bọ́ ọ̀tọ̀rọ̀ àforíjì nígbà 70 ẹ máa wò wọ́n ní fáàkì ọba tó dá wa ní kíyàn bẹ́ẹ̀ lè jẹ́ mùnàfíkì tó wá jánàbí ni ó máa tọrọ fún bẹ́ẹ̀ tánàbí tó wá ń tọrọ fún Ọlọ́run ní foríjìn Ọlọ́run ní foríjìn bọ́lọ̀ sì jẹ́ láforíjì tó bọ́lọ̀ sì jẹ́ láforíjì tó tọ́jọ́ láàánú tó ànábì wa ní ìgbà 70 lọ́lọ́run dá akọ bí n bá wá lè tọrọ àforíjì tó bá lé 70 tó bá dá lójú pé tó bá tó lé 70 tọ́lọ́run bá fi dá mi lójú pé wọ́n gbà túbá ń bá tọrọ rẹ̀ ẹn tó dá sáfà ànábì rù nù ìwọ wá ní ẹnìkan ò ní yọnu sí mọ́láyé rẹ̀ ṣé mùsùlùmí gidi wá ní ìwọ náà máa ẹn tó jẹ́ pé n tó fojú ànábì rí ọ́ dánú ilé ànábì gan rú o òun ló gbé ọ̀rọ̀ bú nǹkan àyẹ̀wò àìṣà o òun ló bẹ̀rẹ̀ gbogbo wà náà tó fi ànábì sínú dààmú gan tóun ti bí ànábì tó wá fẹ́ máa kọ́ lọ́hún tiẹ̀ sànú rẹ̀ àáfàá máa ń jẹ́ ní tí ọmọ wà nú lórí àwọn èèyàn ni ìhun ló fi jẹ́ pé wọ́n tó ọjà àfáà lùsùn náà ò ní dákẹ́ ẹ̀ níjà àwọn èèyàn ò mú rírà sínú ìbàjẹ́ á máa pè wọ́n náà ni so ànábì wa bá ànábì ṣe wá kírun sí lánàá ànábì kírun sí látàn báyìí Ọlọ́run sì sọ àyà kalẹ̀ Ọlọ́run wá sọ àyà kalẹ̀ nínú àwọn mùwà àfàkọ́tì Umaru àwọn àfa àkọtí àlórí rẹ̀ àwọn nǹkan tó jẹ́ wípé Umaru ló ìròrí yẹn tó wọ́n sì sọ lẹ́sìn so Ọlọ́run wá sọ àyà kalẹ̀ yìí pé wàlá tusalli ala ahadin minhum mata abadan wàlá takum ala qabri láti sin lọ èyí tó bá kúnnà mùnàfíkì ìwọ ànábì ò gbọdọ̀ kírun sẹ́ni kankan la bó o kírun sí la bọ́ ọ̀sàdúrà ní ìgbà ẹwu nǹkan bó o kírun sí la tọ́ ọ̀sàdúrà jù bẹ́ẹ̀ lọ èmi Ọlọ́run ò ní gba àdúrà tó o bá ṣe fún mùnàfíkì ló fi jẹ́ yí pé àwọn àfáyẹ̀sì kódà ànábì dákọ̀ ọgbọ́n Ọlọ́run sì fi mọ̀ wọn ṣùgbọ́n kò pa wọn o a lè pa mùnàfíkì àjọ máa gbé náà ni ọjọ́ rẹ̀ dọ́dọ̀ Ọlọ́run yóò da nǹkan rú máa lọ́wọ́ ó lè mọ̀jà tètè débi à ń lọ ṣùgbọ́n á dé bẹ́ẹ̀ at last torí pé kò sẹ́ni tó lè pa ìmọ̀lẹ̀ Ọlọ́run pé kọ́mọ́tàn láéláé èyí ẹ̀fẹ̀ fẹ́ bọ́ọ̀bù kò kú náà so ṣùgbọ́n ànábì dákọ̀ ọgbọ́n wọn kò sì dákọ̀ wọn fún wọn rú o Uzaifa bunu Yaman nàbí dákọ̀ gbó mùnàfíkì fún pé elé mùnàfíkì ni tọ̀ mùnàfíkì ni ọmọ irú èèyàn tí Umaru jẹ́ ó ti mọ̀ pé bàbá ò ní gbà Umaru sì lọ ń bá Uzaifa ọ̀dákọ̀ rẹ̀ fún wọn Umaru wá ń fa ìdí àmọ́ wọn díẹ̀ tẹ́nìkan bá ti wá kú lẹ́yìn bàtà nàbí ó sì láyé mọ́ Umaru wà ránṣẹ́ sí Uzaifa yìí pé bóò ní sọ́ọ̀lọ́ kírun sọ gbọ́ pé lágbájá kú tí Uzaifa bá ti lóhùn ọ lọ Umaru náà lọ tí Uzaifa bá ti lóhùn ọ lọ Umaru ọmọ kè inú àwọn ará bínú ẹ̀yìn ikú wọn ní Umaru tó ń mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n Umaru kọ́ lọ bá Uzaifa kọ́dà náà tí ó bá tiẹ̀ jẹ́ wípé o ò lè dákọ̀ fún mi jọ sànà bí ọ̀dàkọ̀ mi pé mo jẹ́ mùnàfíkì ẹ̀wẹ́ kí lè bá a mọ̀ sọ ọ́n ló jẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa ṣọ́ra ààyè ní ọgbà wa àbámú àdìsí Abubakar àti Hanzala wa tí ń sọ wípé òun ti di mùnàfíkì àwọn sàbẹ̀ máa ń ṣe check and balance ṣùgbọ́n lónìí kàkà káwọ́ fi máa yẹra wa wò tá a bá gbọ́ yàkùrọ̀ nìkan ní àwọn akọ́lọ́run bá wí àwọn sámúdáwá ni